sọ̀yà o. Wa ká lè gbádùn Yorùbá o. Ilé tíyá ọmọ Yorùbá jẹ́ àrèlé. Èyí tá a ṣe lóko ẹrú tó ilé tìyá o. Ẹ jẹ́ àrèlé wa ká lè gbádùn Yorùbá o. Ilé tíyá ọmọ Yorùbá jẹ́ àrèlé. Èyí tá a ṣe lóko ẹrú tó ilé tìyá o. Kò sóhun tó dàbí òmìnira ó máa sún mi. Ẹ tún kú dédé àkókò yìí níbikíbi tẹ́ bá ti láǹfààní àti máa wò mí jákèjádò àgbáńlá ayé. Pẹ̀ràn Yorùbá ń sùn ju ogún mọ̀dé o. Mo wí lẹ́ẹ̀kan pé àkó alákòólà àkó lẹ́ẹ̀kan tara ẹni àìmọye ìgbà làákò. Yorùbá nation ní kẹ́nà tí wá ẹjẹ́ àrèlé o. Ilẹ̀ ò tí ì sú àti ìgbọ́dọ̀ dágbére fúnra wa pọ̀ dàárọ̀. Ẹjẹ́ àrèlé wa kárí. Mo bá pọ̀ dàárọ̀ tẹ́lẹ̀ mo tún lè kí n kalẹ̀ at any time at any point of time at any moment. Gbádùn Yorùbá o. Ilẹ̀ tí Ṣé gbàgbé mo ní wọ́n mọ̀ padà wá nílàrè bí n bá ti ní nǹkan pàtàkì tí mo fẹ́ sọ fún yín nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ mọ́jú òní. ọmọ Yorùbá jẹ́ àrèlé. Àkàndá mo ti wí lẹ́ẹ̀kan mo ti parí ẹ̀ wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ní kẹ́ ẹ jẹ́ ká bi léèrè àtáàkì yẹn. Èyí tá a ṣe Mo láǹfààní láti fìdí ẹ̀ múlẹ̀ wípé ìjọba àpapọ̀ ló àtáàkì ilé olóyè Sunday Igboho. lóko ẹrú tó ilé tìyá Lóòótọ́ làwọn sọ́jà ń bẹ láàrin wọn àti àwọn tí wọ́n háyà látòkè òkun. o. Ìdí ni wípé àwọn tí ń bẹ sọ wípé èdè Faransé ni wọ́n ń sọ lẹ́nu dáadáa. Ó wá ṣeéṣe kó jẹ́ Niger ni wọ́n ti wá o tàbí Cameroon tàbí àwọn ilẹ̀ o tán ń sọ èdè Faransé. Kí làbọ̀ tí mo ní kí n jẹ́ fún yín òun náà ni wípé olóyè Sunday Igboho gangan wà nílé. Ẹjẹ́ sowọ́pọ̀ ìfẹ́ ìdójú ọ̀tá Ẹ yìí mọ̀ lọ. Bọ́ká wípé bọ́ bá dà tó dé lọ tàbí sẹ́mi. ìtàkùn tó bá dérin dúró òun àtẹrin ni ó yàjọ lọ ní o. Ta ló máa dúró? Ẹ jẹ́ ká múra wa. Bákan náà ni mo láǹfààní wípé ọ̀kan nínú àwọn ìyàwó olóyè Sunday Igboho wà nínú àwọn tí wọ́n mú. Lọ́mọ ìyá dòdò yín. Mi ò tí ì rí ẹ̀gbọ́n mi bá sọ̀rọ̀ ṣùgbọ́n mo bá àbúrò wọn sọ̀rọ̀ tó sì wà nínú ilé lọ́wọ́lọ́wọ́ báyìí n ò kàn ní ìdí fídíò kankan ni. Ẹjẹ́ àrèlé wa ká lè gbádùn Yorùbá o. Ilẹ̀ tíyá ọmọ Yorùbá jẹ́ àrèlé. Láàárín àwọn èèyàn tí wọ́n kó lọ wọ́n ti fi àwọn kan lẹ̀ wọ́n yọ̀ǹda àwọn obìnrin láàárín àwọn obìnrin tí wọ́n fi lẹ̀ ìyàwó olóyè Sunday Igboho tí wọ́n mú lọ wà láàárín wọn. Èkìtì ni wọ́n ti dírọ́ọ̀bù wọn wọ́n sì fún ọ ní 20,000 naira. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé wọn ò fi Lady K Ìfẹ́ Olúwa sílẹ̀ wọn ò dẹ̀ fi omi yalé lẹ̀. Àkàndá. Àwọn tá a máa ní lọ́dọ̀ wọn wọ́n máa lọ bíi wọ́n máa lọ bíi mẹ́rin láwọn tá a ní lọ́dọ̀ wọn. Ládélé ń bẹ láàrin wọn Sunday Dúdú ń bẹ ń bẹ omíyalé wà ń bẹ Lady K wà ń bẹ àti ẹnìkan. Ta ló rọrọ̀ lẹ́nu bíi tí dùn? Àjàó àró Awíkókó aṣọ. Kennedy tí wọn ò fi fi Lady K àti omíyalé lẹ̀ ṣe mọ̀ wípé abẹnugan làwọn méjèèjì ẹ dẹ̀ mọ̀ wípé wọ́n dá wọn mọ̀ dáadáa wọ́n ti ń wò wọ́n lórí social media. Ẹ̀yin tẹ́ ní access sí phone number mi ò ní access sí phone number mi kankan mọ́ pẹ̀lú ògo Ọlọ́run bẹ́ẹ̀ bá pè mí lórí ìkan tí mo rò pé ẹ̀ mọ̀ màá yọ kó lórí fóònù. Ìdí ni pé wọ́n ní wọ́n gbé táàbù dání wá tí wọ́n fi ń mọ́nítọ̀ online kálukú wa. So a ní láǹfààní láti fi fóònù wa sọ̀rọ̀ mọ́ for meantime. Ẹni ó fẹ́ bá mi sọ̀rọ̀ tẹ́ ẹ bá ti lè sọ̀rọ̀ lórí WhatsApp then ẹ keep ọ̀rọ̀ yín.
so update tí mo ní láti wá fún yín náà ni wípé lára àwọn èèyàn tí wọ́n kó lọ àwọn obìnrin tí wọ́n kó lọ lára àwọn tí wọ́n ń dáná oúnjẹ nínú ilé olóyè Sunday Igboho tí wọ́n ń dáná oúnjẹ fáwọn èèyàn tí wọ́n wà ń bẹ̀ ṣe mọ̀ pé àwọn èèyàn tí ń sùn níbẹ̀ wọ́n pọ̀ gan àwọn èèyàn tí wọ́n fi bẹ̀ sílé wọ́n pọ̀ gan lára àwọn tí wọ́n ń dáàbò bolé lára àwọn tí wọ́n ń dáàbò bòlú wọ́n wà lára àwọn tó wà nínú ilé mẹ́rin tó jẹ́ pé olóyè Sunday Igboho ní gbọ́jíjẹ àti mímu wọn. so àwọn tí wọ́n ń dáná oúnjẹ ń bẹ̀ wọ́n wà láàrin àwọn obìnrin tí wọ́n kó àtìyàwó olóyè Sunday Igboho kan. wọ́n ti rìlẹ́ẹ̀sì àwọn yẹn wọ́n dẹ̀ fún wọn ní 20,000 naira Èkìtì wọ́n ti drop wọn. lélẹ̀ tó túmọ̀ sí wípé Àbújá ni wọ́n ń gbé àwọn omíyalé àti lédìké lọ. ọ̀nà wo láwa gbà bó láti gbà wọ́n lẹ̀ òun náà ni pé kí àwọn agbẹjọ́rò tó dáńtọ́ nílẹ̀ Yorùbá kí wọ́n tètè lọ kọ petition against the federal government now. àwọn tí wọ́n mọ̀ra wọn sí human rights activist lawyer kí àwọn náà ó jáde human rights lawyer kí àwọn náà ó jáde lọ́pọ̀ yanturu. bákan náà ni kí protest ó bẹ̀rẹ̀ sí ní wáyé ní àwọn ọ́fíìsì wọ̀nyí ọ́fíìsì United Nations ọ́fíìsì European Union ọ́fíìsì African Union ọ́fíìsì ECOWAS ọ́fíìsì bí àwọn ẹ́mbásì káàkiri orílẹ̀-èdè àgbáyé. ló ṣe fún ọ tó lè fọwọ́. Attack on Sunday Igboho's residence is attack on all of us. lóòótọ́ olórí ogun lọ́dún dojú kọ ṣùgbọ́n wọ́n dojú kọ lórí ogun gbogbo wa ni wọ́n jọ dojú kọ. ló ṣe fún ọ tó lè fọwọ́ lẹ́rán kó máa wòye. kẹ́nikẹ́ni ọmọ ti béèrè lọ́wọ́ mi bí sátidé ó ṣe rí bí protest Lagos mega rally ó ṣe wáyé ẹ má tí ì sọ̀rọ̀ ń pa ẹ̀ fún èmi ẹ má tí ì bá mi sọ̀rọ̀ ń pa ẹ̀ tó bá béèrè lọ́wọ́ mi mo lè ṣépè fún o ntọ́wà ńlẹ̀ yìí ni ká kọ́kọ́ jọ gbọ́ná àwọn èèyàn tí wọ́n mú lọ yìí ni ká jọ sánà bí wọ́n ṣe gbà wọ́n padà àní lómiyalé ńbẹ̀ yẹn àní ní lédìké ńbẹ̀ yẹn ká tó máa sọ̀rọ̀ rally ẹ má sọ fún mi. tá a bá ti ráwọn gáìsì yẹn gbà padà then ẹja padà sórí ọ̀rọ̀ rally without them no rally. àwọn èèyàn tí wọ́n dẹ́mi wọn légbodò wọ́n fẹ́ tó méje níye. Are you telling me pé èèyàn kan kọ́ ló bí wọn? Are you telling me pé ògo ìdílé kan kọ́ ni wọ́n? Are you telling me pé breadwinner family kan kọ́ ni wọ́n? Are you telling me pé àwọn náà ò ní tí wọ́n fẹ́ dà láyé? Are you telling me pé Lagos mega rally bọ́ bá wáyé sáwọn náà ò ní wà níbẹ̀? Are you telling me pé wọn ò ní pa nínú àṣeyọrí tá a ti ṣe sẹ́yìn irrespective iṣẹ́ yòówù kí wọ́n máa ṣe nínú ilé olóyè Sunday Igboho? Èmi Àkàndá ń ṣọ̀fọ̀ lọ́wọ́. kòwé ọ̀hún ṣẹ̀ mọ́jú òní ṣùgbọ́n kò ha. n ó tún lọ lọ́wọ́ yìí n ó tún padà wá láìpẹ́ ẹ má gbàgbé tí mo ní ká ẹ ṣe o. ẹ jẹ́ káwọn lọ́ọ̀yà ògbóǹtarìgì lọ́ọ̀yà agbẹjọ́rò tó gbójú tó gbónu bí àwọn bàbá wa Fẹ́mi Fálànà kí wọ́n dìde sọ̀rọ̀ yìí o. gbogbo ẹ̀yin agbẹjọ́rò tẹ́ wà lókè òkun káàkiri ẹ tètè dìde sọ̀rọ̀ yìí. nǹkan kan ò gbọ́dọ̀ sí omíyalé nǹkan kan ò gbọ́dọ̀ sí lédìké ìfẹ́ olúwa wọn ò gbọ́dọ̀ nà wọn ò gbọ́dọ̀ já wọn lé èékánná mọ́ṣọ́.